Ẹ kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Igbákejì gómìnà ìpínlẹ̀ Bayelsa Lawrence Ehujapo ni wọ́n sáré gbé lọ sí ilé ìwòsàn Federal Medical Center FMC Yenagoa ní Ọjọ́bọ̀ lẹ́yìn tí wọ́n ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé Òdèjé ṣubú nínú ọ́fíìsì rẹ̀. Àwọn òṣìṣẹ́ elétò ààbò ti wà káàkiri ilé ìwòsàn tí àwọn olórí òṣìṣẹ́ ìjọba ti lọ ṣàbẹ̀wò sí láti ṣe àfihàn bí ìṣẹ̀lẹ̀ náà ṣe múmú láyà wọn àti bí ó ṣe kàn wọ́n. Gbogbo ìlàkàkà àwọn ènìyàn láti dé ọ̀dọ̀ igbákejì gómìnà nípasẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ akọ̀ròyìn rẹ̀ ọ̀gbẹ́ni Dobara Atasi láti kọ èròǹgbà wọn sílẹ̀ pàbó ló já sí, ṣùgbọ́n ọ̀kan lára òṣìṣẹ́ alábòójútó ilé ìwòsàn náà sọ pé igbákejì gómìnà ń gba ìtọ́jú tó dára lọ́wọ́ àti pé ara rẹ̀ ti ń balẹ̀. Títí di ìgbà tí àwọn akọ̀ròyìn ṣe àkójọpọ̀ ìròyìn yìí, kò sí àkọsílẹ̀ kankan láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Bayelsa tí ó sọ nǹkan kan lórí ipò tí igbákejì gómìnà wà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Daily Post. Àwọn ẹgbẹ́ amòfin tí wọ́n ń ṣojú Attorney General ìjọba àpapọ̀ àti Mínísítà fún ètò ìdájọ́ àná tẹ́lẹ̀rí Abubakar Chika Malami ti fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí bí àjọ tí ó ń rí sí ọrọ̀ ajé àti ṣíṣe owó ìlú ní kùmọ̀kùmọ̀ Economic and Financial Crime Commission EFCC ṣe jẹ́ kí ó wà ní àhámọ́ síbẹ̀. Barrister El-Hassan tí ó jẹ́ olórí fún àwọn ẹgbẹ́ náà ṣe àpèjúwe fífi Malami sínú àhámọ́ títí di àkókò yìí gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tí kò bá òfin mu tí ó sì tún lòdì sí òfin ẹ̀tọ́ ọmọnìyàn. Ó tún bu ẹnu àtẹ́ lu gbogbo ìlànà tí wọ́n là kalẹ̀ kí ó tó di pé wọ́n fún ní àyè láti lọ sí ilé gẹ́gẹ́ bí nínú àti ìjẹgàba èyí tí kò ṣe ìtẹ́wọ́gbà rárá, tí wọ́n sì tún wá dúró lórí ẹ̀sùn wípé ó kọ̀ jálẹ̀ láti jẹ́ ìwé ìpè tí àjọ EFCC fi pè é àti pé sísálọ tí AGF àná tẹ́lẹ̀rí sálọ lẹ́yìn ìgbà tí wọ́n fún ní àyè láti lọ sí ilé. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé irọ́ báláú tí ó jìnnà sí òtítọ́ ni ẹ̀sùn náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí agbẹjọ́rò sọ ni pé Malami fúnra rẹ̀ ló jọ̀wọ́ ara rẹ̀ fún ìwádìí láti ọjọ́ 24 oṣù kọkànlá títí di ọjọ́ 29 oṣù kọkànlá bákan náà November 24 to 29, àti pé nígbà tí ó di ọjọ́ 1 oṣù kejìlá àti ọjọ́ 7 oṣù kejìlá ọdún 2025 December 1 and 8 ó tún lọ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tí ó lé ní wákàtí 15 hours tí wọ́n sì fún ní àyè tí à ń pè ní bẹ́ẹ̀lì aláṣẹ tàbí bẹ́ẹ̀lì ti ọlọ́pàá, èyí tí ó ṣe àmúlò rẹ̀ nípa títẹ̀lé bí wọ́n ṣe ṣètò rẹ̀ nígbà tí ó máa fi padà wá sí ọ̀dọ̀ àjọ EFCC ní ọjọ́ 2 oṣù kejìlá December 2 ni wọ́n ṣe àtúnṣe bẹ́ẹ̀lì tí wọ́n sì dá a dúró. Ṣùgbọ́n El-Hassan dúró lórí ọ̀rọ̀ rẹ̀ wípé ìwádìí tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ Malami ní ẹ̀sùn bí wọ́n ṣe ṣe owó tí Abacha jí kó ní kùmọ̀kùmọ̀ kì í ṣe lórí ẹ̀sùn àdàlúrú agbébọn èyí tí àjọ ń gbà lérò. Ó wá tẹnumọ́ dídádúró tí wọ́n dá dúró èyí tí ó ti kọjá wákàtí 24 hours láìsí ìfọwọ́sí ilé ẹjọ́ níbẹ̀ wípé ó ti jẹ́ kí wọ́n ṣe lòdì sí ìlànà òfin ilẹ̀ Nàìjíríà. Nítorí ìdí èyí ni àwọn ṣe fẹ́ kí ilé ẹjọ́ tètè dá sí kí òpin bá lè dé bá ìdádúró tí kò bá òfin mu náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìdílé oyè Fáṣẹ̀ngbùnwà àti Ìjẹ̀bú-Òde ti kọ ìdílé tí olórin Fújì ní Wasiu Ayinde tí gbogbo ènìyàn mọ̀ sí K1 sọ pé òun ti jáde wá nínú ìwé tí ó fi kalẹ̀ fún ètò yíyan Àwùjalẹ̀ gẹ́gẹ́ bí èyí tí kò fìdí múlẹ̀ rárá. Nínú ìwé tí wọ́n kọ ní ọjọ́ 11 oṣù kejìlá December 11 ọdún 2025 sí olórin Fújì ní àwọn ìdílé tí wọ́n ṣàkóso ètò oyè ti ṣàlàyé fún un wípé ìwádìí tí àwọn ṣe kò fìdí rẹ̀ múlẹ̀ tí àwọn kò sì tún rí ẹ̀rí tí ó sọ pé Ayinde wá láti ìdílé oyè Jàdíàrà tàbí Fáṣẹ̀ngbùnwà, ìdílé tí ó kàn láti fa ọmọ oyè sílẹ̀ ní Ìjẹ̀bú. Ìwé yìí ni alága ìdílé Fáṣẹ̀ngbùnwà Ọ̀túnba Lateef Owóyẹmí buwọ́lù. Nínú ìwé yìí ni wọ́n ti rí kùjẹkùjẹ lórí rẹ̀ tí wọ́n sì tún ṣàkíyèsí wípé olórí ẹbí Adétáyọ̀ Àbáyọ̀mí Ọdúnẹ̀yẹ ni ó bá Ayinde buwọ́lù ìwé tí ó mú wá fún jíjẹ ọba Àwùjalẹ̀ tí ìdílé ọmọ oyè tí wọ́n ṣàkóso lọ́wọ́lọ́wọ́ sọ pé kì í ṣe ọmọ ìdílé Jàdíàrà àti pé
àwọn kò tilẹ̀ mọ̀ rárá. Wọ́n tún sọ̀rọ̀ lórí àkókò tí wọ́n buwọ́lu ìwé náà, tí ó jẹ́ ọjọ́ 8 oṣù Kejìlá December 8, ọjọ́ méjì ṣáájú ọjọ́ tí Àyìndé fúnra rẹ̀ tó buwọ́lù ní ọjọ́ 10 oṣù Kejìlá December 10, èyí tí wọ́n tún ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí àṣesílẹ̀, àti pé ọdún ẹ̀yẹ kò ní àṣẹ láti dúró fún ẹnikẹ́ni débi wípé yóò fọwọ́ sí ìwé kankan. Gbogbo àṣìṣe àti kùjẹkùjẹ tí ó wà nínú ìgbésẹ̀ tí Àyìndé gbé láti díje fún ipò ọba Àwùjalẹ̀ ni àwọn ìdílé ọmọ-oyè àti afọbajẹ ti ṣe àlàyé rẹ̀ ní kíkún sínú ìwé ìròyìn yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Àlùfáà ti ìjọ àgùdà St. Francis Choir Catholic Church, Ọ̀wọ̀, Oǹdó ní Ọjọ́bọ̀ ló ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ṣe kọlu ilé ìjọsìn wọn ní ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2022 June 5, tí ó lé ní 40 àwọn olùjọ́sìn tí wọ́n gbẹ̀mí mì tí àwọn ọmọ ìjọ tí ó lé ní 100 di aláàbọ̀ ara títí di òní olónìí. Àlùfáà tí wọn kò dárúkọ rẹ̀ ṣùgbọ́n tí gbogbo ènìyàn máa ń pè ní SSA ni ó tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ nílé ẹjọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́rìí àkọ́kọ́ lára àwọn ọkùnrin 5 tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n lọ́wọ́ nínú ìkọlùkọgbà tí ó wáyé náà. Àwọn orúkọ ọkùnrin 5 yìí tí iléeṣẹ́ Department of State Service (DSS) ṣe àtẹ̀jáde rẹ̀ wípé wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà ní Idris Abdulmalik Omeza, ọmọ ọdún 25 (25 years), Al-Kazeem Idris, ọmọ 20 ọdún 20 years, Jamiu Abdulmalik, ọmọ ọdún 26 (26 years), Abdulhakeem Idris tí òun náà jẹ́ ọmọ ọdún 25 (25 years), àti Momo Otuo Abubakar, ọmọ ọdún 47 (47 years. Ẹlẹ́rìí yìí wá bẹ̀rẹ̀ àlàyé rẹ̀ wípé ọjọ́ tí ìkọlù yìí wáyé jẹ́ ọjọ́ ìsinmi tí àwọn ń ṣe àjọyọ̀ ìparí ayẹyẹ ìgbàsókè àkọ́kọ́ tí ọ̀pọ̀lọpọ̀ olùjọ́sìn máa ń wá sí ilé ìjọsìn. Àlùfáà tí ó jẹ́ olùdarí ìsìn yìí wá sọ fún ilé ẹjọ́ pé ó ti tó àkókò láti mú ìsìn ọjọ́ náà wá sópin ni òun dédé ń gbọ́ tí wọ́n ń yin ìbọn ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀, tí ariwo sì tún ń dún pẹ̀lú gbogbo àwọn olùjọ́sìn bẹ̀rẹ̀ sí ní sá kíjokíjo káàkiri tí gbogbo agbègbè àti inú ilé ìjọsìn dàrú. Òun kọ́kọ́ rò wípé ẹnìkan ló ṣubú nígbà tí inú ilé ìjọsìn kọ́kọ́ dàrú kí ó tó di pé òun bẹ̀rẹ̀ sí ní gbúròó ìbọn tí ó ń dún ní kíkankíkan. Kò pẹ́ ní àwọn àgbààgbà inú ìjọ tí ilẹ̀kùn ẹnu ọ̀nà ilé ìjọsìn pa, tí ọ̀kan lára àwọn alàgbà ìjọ wá bá òun nínú yàrá ibi mímọ́ tí òun wà wípé gbogbo ìjọ ti wà lábẹ́ ìkọlù. Níbẹ̀ ni wọ́n ti sọ fún òun láti yẹra ní kíákíá, èyí tí òun lọ́ra láti ṣe nítorí àwọn ọmọ kéékèèké tí wọ́n máa ń pè òun ní bàbá. Ṣùgbọ́n nígbà tí òun gbà láti yẹra ni àwọn àgbàlagbà kọ̀ọ̀kan kó àwọn ọmọdé mọ́ òun láti sá pamọ́ sínú ilé kan tí ó wà lára ilé ìjọsìn àwọn. Níbi tí àwọn sá pamọ́ sí ni òun tún ti ń gbọ́ bí wọ́n ṣe ń yin ìbọn lẹ́ẹ̀mẹ́ta tí ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ balẹ̀ sí ẹ̀gbẹ́ ilé tí àwọn sá pamọ́ sí. Nígbà tí ó ṣe díẹ̀ ni àwọn ọmọ ìjọ kọ̀ọ̀kan wá síbi tí àwọn sá pamọ́ sí, tí wọ́n sì sọ fún òun pé àwọn agbébọn tí wọ́n wá kọlù àwọn ti lọ. Nígbà tí òun àti àwọn ọmọdé jáde kúrò ní ibi tí àwọn sá pamọ́ sí ni òun fi ojú gan ní ọ̀gá akọrin tí wọ́n yìn ní ìbọn ní ìgbàyà, tí ó wí fún òun pé kí òun gbàdúrà fún òun, èyí tí òun sì ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n òun sọ pé kí wọ́n gbé e lọ sí ilé ìwòsàn lẹ́sẹ̀kẹsẹ̀. Níbẹ̀ ni òun tún ti sọ pé gbogbo ẹnikẹ́ni tí ó bá lè wa ọkọ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé gbogbo àwọn ènìyàn tí ó wà nílẹ̀ tí wọ́n sì tún ti fi ara pa lọ sí ilé ìwòsàn láti dóòlà ẹ̀mí wọn. Àlùfáà náà wá tẹ̀síwájú pé ìgbà náà ni òun tó mọ ìtumọ̀ òwe tí wọ́n máa ń pa wípé ẹni tí mọ́tò tàbí ọkọ̀ bá gbá kò lè dúró mú nọ́mbà ọkọ̀. Nítorí ìdí èyí, òun kò tilẹ̀ mọ iye àwọn ènìyàn tí ó kú àti àwọn tí wọ́n fara pa yánnayànna lọ́jọ́ náà. Ó tún wá ṣe àfikún àlàyé rẹ̀ wípé ẹ̀ẹ̀mejì ni òun gangan gbé àwọn ènìyàn lọ sí ilé ìwòsàn FMC Ọ̀wọ̀. Nígbà tí òun máa fi dé ibẹ̀ lẹ́lẹ́kejì, òun ti bá ọkọ̀ ambulance 2 níbẹ̀, ti FMC Ọ̀wọ̀ àti ti St. Louis Catholic Hospital Ọ̀wọ̀, tí àwọn náà kó àwọn ènìyàn lọ sí ilé ìwòsàn wọn. Àlùfáà náà sọ púpọ̀ tilẹ̀kùn débi pé adájọ́ Emeka Nwite fi sún
ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 13 àti 14 oṣù kínní ọdún 2026 January 13 and 14. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ èkó ti dá ọ̀rọ̀ àhesọ tí ó ń jà ràìnràìn lórí ẹ̀rọ ayélujára gbogbo nù, èyí tí ó ṣe àfihàn wípé ọlọ́pàá tí wọ́n gbé àwòrán rẹ̀ síta gẹ́gẹ́ bí olè tí àwọn ènìyàn tí ó wà lábẹ́lẹ̀ ń pariwo wípé olè ni nítorí pé ìǹspẹ̀tọ̀ ọlọ́pàá náà rí bí ẹni tí ó ti rẹ̀ tí ó sì tún bẹ̀bẹ̀ àti pé ẹ̀jẹ̀ ti bo aṣọ ọlọ́pàá rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé ẹ̀ṣẹ̀ tí ọlọ́pàá náà ṣẹ̀ kò tíì di mímọ̀ nígbà náà, ṣùgbọ́n dírẹ́bà ọkọ̀ yẹ́lò kan tí wọ́n kọ àkọlé ayédáadé sára rẹ̀ ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́rú ní òpópónà kan lọ́nà èkó níbi tí èrò àti ọkọ̀ máa ń pọ̀ sí. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ èkó SP Abímbọ́lá Adébísí gbé síta wípé ìǹspẹ̀tọ̀ tí wọ́n yàn fún Lagos State Task Force ní ọjọ́bọ̀ ṣàlàyé wípé ìjọba ìpínlẹ̀ èkó ti fi òfin de gbígbé ọkọ̀ sójú ọ̀nà lọ́nà àìtọ́ ní òpópónà Brown Street, Oṣòdì, èyí tí ìǹspẹ̀tọ̀ ọlọ́pàá tí ó wà lẹ́nu iṣẹ́ rẹ̀ kò gbà fún awakọ̀ èrò láti dédé dúró sí ibi tí wọ́n ti fi òfin dè. Ṣùgbọ́n tí awakọ̀ náà sọ di wàhálà mọ́ lọ́wọ́, èyí ló mú kí ìǹspẹ̀tọ̀ ọlọ́pàá yìí yìnbọn sójú ọ̀nà tí gbogbo òkúta iyẹ̀pẹ̀ ojú ọ̀nà ṣe àwọn èrò tí ó ń kọjá lọ léṣe. Òun ló jẹ́ kí gbogbo àwọn ọmọ ìpáǹlé kóra wọn jọ láti kọlu ìǹspẹ̀tọ̀ yìí tí òun náà sì farapa yẹ́lẹyẹ̀lẹ. Adébísí wá ṣàlàyé wípé ìǹspẹ̀tọ̀ ọlọ́pàá náà ni wọ́n ti fi ìyà tó tọ́ jẹ níléeṣẹ́ ọlọ́pàá nítorí ìwà àìbófinmu tí ó hù, tí àwọn 13 nínú àwọn tí ó lu ọlọ́pàá ni àwọn ti fi ọwọ́ òfin mú tí àwọn náà yóò fojú winá òfin lẹ́yìn tí àwọn bá parí ìwádìí tí àwọn ṣe. Wọ́n tún dárúkọ tí wọ́n sì tún sọ iye ọmọ ọdún oníkálukú wọn sínú ìwé ìròyìn Punch. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá wá rọ gbogbo ará ìlú láti ṣe jẹ́jẹ́ kí wọ́n sì tún yẹra fún gbígbé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri àti kí wọ́n túbọ̀ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá láti máa tẹ̀lé àṣẹ àti òfin ìpínlẹ̀. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch bákan náà. Iroyin Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel Iroyin Lerefe, kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún jọ̀wọ́ bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí a bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.